sọ̀yà o. Lágùntàn kékeré kan tó funfun gbò fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Ọ̀rá fún Mary, ọ̀rá fàgùntàn, ọ̀rá fọlùkọ́ tó ń kọ́ Mary lẹ́kọ̀ọ́. Mary lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbò tó kígbe fún àlàáfíà. Ọ̀rá 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 olùkọ́ tó ń kọ́ Mary lẹ́kọ̀ọ́. Tó kígbe fún àlàáfíà. Ṣé ẹ rántí orin yìí? Tó ń kọ́ Mary lẹ́kọ̀ọ́ o. Mary lágùntàn kékeré kan tó funfun gbò tó ń kígbe fún àlàáfíà. Mary lágùntàn kékeré kan tó funfun gbò. Àkàndá, mo tún kí n káàbọ̀ sórí ètò yìí lónìí. Tó ń kígbe fún àlàáfíà. A máa fi wéra wọn ni, kò ní í jọra. Mary lágùntàn kékeré. Epo ẹ̀pà lọ́jọ́ pósí àìlérí ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ. Tó ń kígbe fún àlàáfíà. Ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè, àlè fi wọ́n wéra wọn láéláé. Ọmọ ọkọ ń bẹ ńlẹ̀ Yorùbá, ọmọ àlè ń bẹ ń bẹ. Ọ̀rá fún Mary, ọ̀rá. Ayé sọ̀rọ̀ kọ́ mọ́, gbogbo wa náà láti gbọ́, gbogbo yín náà lẹ ti gbọ́, gbogbo yín sì lẹ ti rí. Àná ló wáyé, ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà wọ́n dì sóònù October 1st tẹlẹfẹsẹ̀ rally. Ìyẹn nìkan kọ́, wọ́n dì sóònù ẹ̀gbọ́n wa olóyè Sunday Igboho. Bákan náà ni wọ́n dì sóònù Ààrẹ Ọ̀nà Kakanfò olóyè Gani Abiodun Ige Àdùbí. Wọ́n láwọn àwọn ọmọ nǹkan kan pa wọn. Fàgùntàn, ọ̀rá olùkọ́ tó ń kọ́ Mary lẹ́kọ̀ọ́. Mary lágùntàn kékeré kan tó funfun gbò. Ẹ̀rí fáwọ́ kìbí ti ń ṣe, kò ì pẹ́ o, kò ì jìnnà bí orin fá. Ẹ wá wo fáwọ́ kìbí ti ń ṣe. Àkàndá sọ lọ́sẹ̀ tó lọ wípé October 1st káwọn èèyàn mi ọmọ jáde pé àwọn fẹ́ wọ́de, páwọn fẹ́ ṣe rálì. Àwọn tó yẹ òye, àwọn tí ò nímọ̀, àwọn tí ò láfojúsùn, àwọn tí ò lóye, wọ́n ní mo bu omi tútù sáwọn èèyàn lọ́kàn níjàre. Ǹjẹ́ kí wọ́n jáde? Ìkà nírú àwọn èèyàn bẹ́ẹ̀. Ǹdí ni pé a kì í nígi lọ́gbà ká mọ́ mèso orí ẹ̀. Àkọ́kọ́, mo mọ̀ wá ara ilé mi kì í ṣe é bú, mo mọ tí Yorùbá lè ṣe. Ìkejì, ìjọba tí ń bẹ lóde, ìjọba tí ò ná ní ẹ̀mí ni. Ìjọba kíjọba tí ò bá sì ti ná ní ẹ̀mí, Yorùbá ní àìṣeré orí bíbẹ́ lójú ẹ̀ tó má dà lọ́wọ́. Ìgbà ọyẹ ẹja ṣeré bẹ́ríbẹ́rí lọ́wọ́ ẹni gan lọ́wọ́ tí ń kọ yanran ńkọ́ la ti ṣerú ẹ̀. Ìdílé dínìsìn kó gbé ọyá sọ pé àgbèrò. Ìwọ náà ó rò pé kò yẹ kó bẹ́ mi, òkè àgbèrò. Sọ pé èmi àgbèrò àbí yóò sì bẹ́lú ara ẹ̀, òkú lọ́jẹ̀bi. Ìjọba tí ń bẹ lóde, ìjọba tí ọ̀nà ní,
tí ò bìkítà tẹ́mi èèyàn ọjọ́ lójú ni. àwọn èèyàn bá jáde kọ́ mọ́ yà yín lẹ́nu pé wọ́n lè open fire o. gbogbo eléyìí làkàndá rò jinlẹ̀jinlẹ̀ pé mi ò ní bá wọn jáde mo clear ẹ̀. mo tún wá yànnà náà wípé àwọn tí ń bẹ lókè òkun àwọn lè jáde torí pé wọ́n láǹfààní ẹ̀. tá a wà ní Nàìjíríà má dán wò tó bá ń gbọ́ má dán wò. October 1st dákun mọ́mọ́ jáde. mo wo eléyìí tí àwọn Kóìkì ṣe. inú mi dùn orí mi wú ara mi yá gágá. Kóìkì ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ̀ bá ń kí dáadáa. mo ní kọ́ máa ṣe bí ṣe ń ṣe bákan ní ti ṣe náà nù. kọ́ máa gbìyànjú bẹ́ẹ̀ ní United Kingdom. àwọn Àgbẹ̀kọ̀yà fẹ́ bomi tútù sí wa lọ́kàn ni wọn ò rí bù. ju agbára lọ. bẹ́ẹ̀ ni ọgbọ́n ju agbára lọ. nígbà tí olóyè Sunday Igboho kí Àgbẹ̀kọ̀yà ó tó jáde rárá lèmi Àkàndá ti pè é ẹ̀gbọ́n mi ni. bọ̀dá tó bá October 1st ẹ̀ mọ́ jáde ní Awíkonko kí ló dé. torí pé ètò ti wà ńlẹ̀ ní sẹpẹ́ etí ọba ńlé etí ọba lóko èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Àkàndá ti gbọ́ wọ́n kẹ́ pàkúté kalẹ̀. olóyè Gani Adams ni wọ́n rò pé yóò kó sí ṣùgbọ́n kò kó sí. gbogbo báwọn èèyàn ṣe ń lọ ilé ẹ̀ bí wọ́n ṣe ń interview ẹ̀ wọ́n ń gbọ́. tẹ́ bá wo dáadáa tẹ́ bá Gani Adams síta sí Bọ́lá interview kan. Adams lọ́wọ́ wọ́n ń sọ lẹ́sẹ̀ kò sí tàkúté yẹn bí wọ́n ṣe fẹ́ wọ́n wá kẹ́lẹ̀ fọlọ́yè Sunday Igboho. oríṣiríṣi àwọn àlejò ló ń wọ̀ Chief Sunday Igboho. gbogbo wọn kọ́ ni àwọn tó wá sí àmì pọ̀ láàrin wọn. kẹ́nìdí agbára rẹ̀ gan-an bó ní ti ń ṣe bó ní ilé ẹ̀ ṣe rí. wọ́n pọ̀ bẹ́ẹ̀. tógun bá dé lóòótọ́ a lè jagun. béèyàn bá lè pàkúrọ̀ lójúgun ọmọ ẹ̀ ń kọ́. olóyè Sunday Igboho lè lo agbára àwọn èèyàn tí yóò kú ńlẹ̀ ń kọ́. bí wọ́n bá jẹ́ 1000 ti rìlẹ́ẹ̀sì sọ́jà 10,000 bẹ́ẹ̀ ni wọ́n bá jẹ́ 10,000 bá ò ní máìndì láti rìlẹ́ẹ̀sì sọ́jà 200,000 nítorí ẹnìkan. ẹni pé October 1st ó dé kí wọ́n jáde nítòótọ́ kí wọ́n ṣèwọ́de. ǹgbà tí Àkàndá sọ wípé kẹ́ ẹ má jáde ó dàbí ẹni pé n ò nífẹ̀ẹ́ Odùduwà Republic ṣàṣàdẹ̀lẹ́ tó jù mí lọ ṣàṣàlẹ́ tó gbé lérí nínú yín jù mí lọ. ṣùgbọ́n mo réwu tí ń bọ̀ dẹ̀dẹ̀ n ò sì. torí pé kò sí bá a ṣe ṣàlàyé ara wa nílẹ̀ Yorùbá tà ní jẹyàn kan gbá tà ní kanra wa. ẹni ọba sọ̀kò lóru dúdú kó ṣọ́ra ó lè bẹ̀gbẹ́ ẹ̀ dúdú. rálì tá à ń sọ yìí àwọn ẹgbẹ́ tí wọ́n fẹ́ ṣe ní wọn ò kàrámẹ̀ púpọ̀. kò lè no rálì kankan ò lè wáyé lẹ́kọ̀ọ́ anybody tó bá jáde wọn ó gbé ẹ̀kọ́ lẹ̀.
ní Lagos State o rally kankan ò lè ever wáyé. Ìbàdàn nìkan kọ́ nílẹ̀ Yorùbá. ṣé bẹ́ẹ̀ ni wọ́n ṣe lẹ́kìtì ṣé bẹ́ẹ̀ ni rálì wa kí ni yóò dà? a lè jà ìlú àtàwọn ọba ló lè jà fún mi ní nonsense. àtàwọn ọba àtolóṣèlú kò sẹ́ni tó lè jà fún Oòduà Republic láàrin àwọn méjèèjì. 1. ìjọba bí àwọn kábíyèsí wa. 2. kò sí ẹni tí ń bẹ nínú ìṣèjọba tí yóò gbàdúrà kí Nàìjíríà ó pín. ó jẹ́ mínísítà, ó jẹ́ gọ́fúnà, ó jẹ́ secretary to the state government, ó máa wá insinuate pé Nàìjíríà níbi tó ti ń jẹ kò lè wáyé. èmi àti yín sà, èmi àti yín mọ̀ padà jà fẹ́tọ̀ wa. mo wílẹ̀ kan pé èèyàn ní nígi lọ́gbà kọ́ mọ́ ìwọ sì lẹ́sẹ̀. bó bá jẹ́ ẹsẹ̀ ìjọba ti gbọ́n nìyẹn, àwọn olóṣèlú wa ti gbọ́n nìyẹn, àwọ̀ dẹ̀ lu ọ̀nà míì. ọ̀nà wo la wá? kí ló dé tí àwọn lọ́ọ̀yà tí wọ́n àwọn agbẹjọ́rò tó dáńtọ́ wọn kọ̀wé sí United Nations? wọ́n mọ bí wọ́n ṣe lè mú lẹ́tà díẹ̀ láti sọ fún wọn wípé a sí nínú Nàìjíríà mọ́. rally tó wáyé ní United Kingdom àpẹẹrẹ ńlá ni, àpẹẹrẹ rere ni, ó dẹ̀ ní impact. wọ́n ṣe ṣe ní UK ni wọ́n ṣe máa ṣe jákèjádò àgbáyé ní that means àti bẹ́jọ́ lórí. a ti gbé ìgbésẹ̀ kan lára ìgbésẹ̀ tó pọ̀ tó yẹ ká gbé. àwọn a nílò international, a ní the solicitor on our behalf. Thirdly, mo wí tẹ́lẹ̀ wípé ní pé ojú ń kan wá jù wọ́n wá. ni mo ṣàlàyé pé ìwọ̀nba pélé mọ́ lọ́mọ̀ nípa Odùduwà Republic láàrin wa àjù 3% lọ. too small to out of percent out of 100. ẹ máa rí i pé ó ti kéré jù. ní a nídìí láti máa wo Odùduwà Republic fáwọn èèyàn wa for now. ná àwọn tí ọ̀pá pa ẹ̀ ẹ jẹ́ ká sì máa sọ fún wọn náà. ẹ jẹ́ ká ṣàlàyé fún bóyá tí wọ́n bá ṣe tí kankan 2023 tán bá tún ṣe mistake dìbò fún ẹni tí ó fìyà jẹ wọ́n tíyà yẹn bá pa wọn lórí, wọ́n padà síbi tí gbogbo wa wà. now ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa wọ́n jáde. mo hàn pé gbogbo wa la ti rí fídíò tí wọ́n ṣe. tẹ́ ẹ̀ bá ti rí ẹ jẹ́ kàn play. ní ọ̀mọ́pọlọ dání o, ṣùgbọ́n eléyìí tí wọ́n sọ a máa yọ fún wọn níbí náà ni. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa, ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè.
Àgbẹ̀kọ̀yà wà láti 1943 tá ti dá ẹgbẹ́ yìí sílẹ̀, láti 38 tá ti dá ẹgbẹ́ yìí sílẹ̀. Àgbẹ̀kọ̀yà ẹyọkan ni. Awuyewuye tá a wá ń gbọ́ lọ́tún tá a ń gbọ́ lọ́sì wípé October 1st àwọn ẹgbẹ́ kan fẹ́ dàlúrú tọ́ láwọn fẹ́ ṣe rálì tó ní orúkọ àwọn Àgbẹ̀kọ̀yà Solidarity or whatsoever. Àgbẹ̀kọ̀yà a ò ṣe rálì kankan. Ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà original ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ọmọ Yorùbá. Kò sí nǹkan tó ń jẹ́ ìwọ́de nínú ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà torí ẹgbẹ́ tí àwa sọ yìí tó fìdí múlẹ̀ nílẹ̀ Yorùbá yìí kò ń ṣe ẹgbẹ́ tí èèyàn kan lè máa wọlé káàkiri torí ẹ̀ la ṣe dúró láyé ọ̀tọ̀. Ẹgbẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá. Gani lóun ẹ̀dẹ̀ ẹgbẹ́ kan, Gani Adams, ó ní òun ṣe OPC, òun bá àwọn Àgbẹ̀kọ̀yà kan àwọn fẹ́ ṣe gbogbo ẹ̀. Nǹkan bá ti sọ fún yín nípa ọ̀rọ̀ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó bá ti yàtọ̀ sí ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu àwọn àgbààgbà ẹgbẹ́ tó jókòó sórí ìjókòó yìí àbí lẹ́nu bàbá wa Àrẹ̀mú Òkìkí. Àgbẹ̀kọ̀yà kò sí tó ń dàgbẹ́kọ̀yà ń bẹ̀. Gbogbo ẹ̀ arúmọléje ni. Olè ọ̀kánjúwà kan jalè olólè nǹkan fi ẹgbẹ́ yẹn ń ṣe nìyẹn. Kò ń ṣe ẹgbẹ́ àgbẹ̀ á ti bẹ̀rẹ̀ sí ní mú wọn. Àwọn kan ti wọn aláìpẹ́ yìí àwọn kan wà tí ara arrest sí Ọ̀yọ́ tí commissioner of police bá wa ṣe lórí ẹ̀ tó ṣèwé pé òun ò ní bà orúkọ wa jẹ́ mọ́, òun ò ní jàgbẹ́kọ̀yà mọ́. Ara wọn la tún rí tó tún lọ pàdé pọ̀ mọ́ Sunday Igboho tó láwọn ń jáde Àgbẹ̀kọ̀yà. A fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé gbogbo wọn tó ń pariwo solidarity wọn ń ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà o. Àgbẹ̀kọ̀yà ti wà Àgbẹ̀kọ̀yà kan tá a mọ̀ nílẹ̀ Yorùbá tó bá ti kúrò wípé ọlọ́lórí àwọn kúrò ní Àrẹ̀mú Òkìkí. Àgbẹ̀kọ̀yà. Bàbá kẹ́ ẹ pẹ́ fún wa sà. Kì í ṣe ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. Àwa kì í. ẹ jẹ́ kí n kọ́kọ́ stop ẹ̀ ń bẹ̀ yẹn ná. ẹni tó sọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká pè ládẹ́tẹ̀. Adẹ́tẹ̀ sọ̀rọ̀ méjì ó fi kan parọ́. wọ́n nígbà tí mo lé mú mo gbá lójú wọ́n á bẹ̀rẹ̀ sí ní wàlé ìkànnà. àwọn èèyàn gba ìkànnà wo lórí fi wá. tẹ́ ẹ bá rí ìpéjọpọ̀ tí wọ́n jókòó ẹ ti máa mọ̀ wípé ìpéjọpọ̀ ọ̀tẹ̀ ni. tí kì í bá ṣe ìjókòó ọ̀tẹ̀ gbérin ò gbérin ó ṣe débi ṣòkòtò bá bẹ́ẹ̀ lọ́wọ́. ọlọ́pàá ìwo ń ti pè amúnijá amúni èwo lò ní bọ́nu ilé ìtọ́ dánwò yìí. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè ó ní Gani náà lòun ṣẹgbẹ́ kan ìyẹn Gani Adams òun náà lòun ṣẹgbẹ́ kan ó l'OPC. ẹ dákun ọmọdé ilé ọmọ wípé ẹgbẹ́ OPC wà. lẹ́yìn June 12 ní OPC jáde. now ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó tún wá ń sọ yìí tó lágbẹ̀kọ̀yà ò pé méjì Àgbẹ̀kọ̀yà ju méjì lọ gan. because Àgbẹ̀kọ̀yà Solidarity Movement wà Àgbẹ̀kọ̀yà parapọ̀ wà. ìkan nínú Àgbẹ̀kọ̀yà ó ní olóyè Kúnlé Oṣòdì jàre wọn. ọ̀tẹ̀ náà ló pín Àgbẹ̀kọ̀yà bọ́tẹ̀ sì pín OPC because OPC ti pín yẹlẹyẹlẹ already. ara nǹkan tá à ń sọ nìyẹn ni pé ẹnu Yorùbá ò kò ẹnu Yorùbá ò sì lékò. because tó bá kù dẹ̀dẹ̀ kágbéwì dákẹ̀sán sì lọ́ba ajá yín wá tẹ́rí gba sọ. tó bá ti kù dẹ̀dẹ̀ kájọ gbẹ́rù dókè kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣàṣepọ̀ kájọ ṣe nǹkan láṣeyanjú àwọn kan ó sì tún rú jáde fẹ́ wọn ó sì tún dàrú. gbogbo ọmọ Yorùbá tó láǹfààní láti máa gbọ́ mi tàbí wò mí. ọ̀tẹ̀ ńlọ bí Yorùbá Council of Elders.
ọ̀tẹ̀ ló bí Afẹ́nifẹ́re Renewal Group. ọ̀tẹ̀ ló pín ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà. gbogbo ẹ̀ ìkan wá látọ̀dọ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló dá Yorùbá Council of Elders sílẹ̀ ló initiate ẹ̀. kí náà fi dálẹ̀ láti tako ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Tinubu ti rápálá wọ Afẹ́nifẹ́re tẹ́lẹ̀. ó fẹ́ lò wọ́n fún selfish interest. but àwọn bàbá yẹn ọ̀gbà kọ́ àìjáàkì Afẹ́nifẹ́re mọ́ wọn lọ́wọ́ bó ṣe àìjáàkì AD mọ́ wọn lọ́wọ́ tó change ẹ̀ sí AC lẹ́yìn ẹ̀ tó change ẹ̀ sí ACN kó tó wá darapọ̀ mọ́ APC. Tinubu náà ni ó initiate àwọn tí ń sọ̀rọ̀ yìí. tẹ bá sọ̀rọ̀ tẹ bá gbọ́ síwájú ẹ máa wọ̀n wípé ọ̀rọ̀ Tinubu ni wọ́n sọ. wọ́n ní. ìṣojú àjẹ̀kí àjáde wọ̀ sí ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà tó jẹ́ ẹgbẹ́ àgbà tó jẹ́ ẹgbẹ́ tiwa. a máa ń ṣàlọ̀ síwájú gbogbo nǹkan. ìbálẹ̀ ẹgbẹ́ kan fẹ́ jáde ẹ fẹ́ gba ẹ̀yin kan solidarity ẹ̀yin kan kí ló ti ń porúkọ wọn national àwọn kan movement àwọn kan kìnìkan ẹlẹ́fẹ́ gba Yorùbá nation ṣé bó ṣe ń gba Yorùbá nation nìyẹn ni ṣáwá tẹnuwọ òkú nulẹ̀ assassin bá wọn lórí wájà ìdààmú wà lọ́dọ̀ láàrin àwọn olórí wa ẹnu wọn ò tí ì kò ẹlẹ́fẹ́ gba nǹkan tó. ọ ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ ni ọ ẹ̀sẹ̀ ń sọ̀rọ̀ wípé ẹnu Yorùbá ò kò. ṣé ìgbésẹ̀ tẹ́yìn wá gbé ni yóò jẹ́ kẹ́nu Yorùbá ò kò? ẹnu wa ò lè kò láéláé. àìní problem àìní ìṣòro nílẹ̀ Yorùbá ẹnu wa gan ò tí ì kò. bàbá Bọ́lá Ahmed bẹ́ẹ̀ Tinubu olóòfẹ́ jáde fún president àti ráwọn kan nú àwọn ẹgbẹ́ Yorùbá tó pẹ̀lú àwọn ẹgbẹ́ àgbà Yorùbá tó ti ń takò ń bẹ̀ Haúsá ò ní ṣerú ẹ̀ fúnra wọn. ẹ ti ń gbọ́dọ̀ báyìí. wọn ní tọ́ba ní kọfẹ́ jáde ránkàtẹ́tì wọ́n gbé lọ nìyẹn ni. so tẹ́bá máa sọ pé ẹ jókòó ẹ fẹ́ gba Yorùbá nation ẹ jẹ́ kí ní àwọn àgbààgbà wa kókókó kò sójú kan náà a kì í gba kíní ìpẹ́lú ogun ẹ fẹ́ jẹ ogun lẹ́nìí ẹ fẹ́ jà lọ́la ẹ fẹ́ dà lúrú làwọn mọ̀ sí o. ẹ jọ gbogbo ọmọ Yorùbá tí ó ń gbọ́ mi nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè ẹ dákun gbogbo àwọn tó ń ṣe rálì yìí ọjọ́ wo ni wọ́n sọ pé àwọn fẹ́ jà tàbí àwọn fẹ́ dà lúrú? ohun tí wọ́n sọ ni pé àwọn fẹ́ ṣe peaceful protest àtilé àti ńlẹ̀ òkèèrè ní tí wọ́n sọ ni pé àwọn fẹ́ ṣe peaceful protest. olóyè Sunday Igboho kò ever sọ jáde wípé òun fẹ́ bẹ́ẹ̀ nìkankan jà tàbí àwọn fẹ́ lọ bá ẹ̀yà kan jà. ohun tó sọ ni wípé àwọn máa ṣèwọ́de l'October 1st téèyàn bá ṣèwọ́de sọ́lọ́ ọjà nìyẹn. ó dẹ̀ ń advice àwọn èèyàn wípé tí wọ́n bá jáde kí wọ́n jáde wọ́ọ́rọ́wọ́ ní kán má mú nǹkan ìjà kankan lọ́wọ́. eléyìí tí wọ́n ṣe ní United Kingdom lánàá tẹ́ ẹ bá wò dáadáa ẹ máa rí i pé wọ́ọ́rọ́wọ́ ni wọ́n gbà kọ́lé lọ́wọ́ wọ́n ń kọrin wọn lọ jẹ́jẹ́ kò sẹ́ni tó disturb wọn. now àwọn eléyìí ní ìṣẹ́ gbọ́ ó ní bàbá àwọn Bọ́lá Ahmed Tinubu jáde fẹ́ ṣe ààrẹ kẹ́bà ẹ ti máa mọ ibi tí wọ́n ń sọ̀rọ̀ lọ. nídìí èyí a máa jẹ́ kẹ́ mọ̀ pé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ò sí ní ẹgbẹ́ tó fẹ́ jáde fún rálì. ọjọ́ kìíní àná ìkan ọlọ́run sọ̀rọ̀ Tinubu ń pe Tinubu ní bọ̀dá mi Tinubu tó bí ẹ lọ́mọ tó ń pè ní bọ̀dá mi oníkókó wá tọrọ. ṣé Tinubu tó Gani Adams gbé lọ́mọ? àforíjì lọ́wọ́ Yorùbá ìyẹn Gani Adams kí Tinubu kọ́kọ́ wá tọrọ àforíjì lọ́wọ́ ilẹ̀ Yorùbá náà ó ti ṣàṣìṣe ó ṣe kinní kan mo rántí ní year 2015 náà tá à ń sọ̀rọ̀ pé à ń dìbò àdìbò Gani Adams yìí ló lọ sí ọ̀dọ̀ Jonathan tó lọ gba owó mẹ́ tó wá ń ba ìlú Èkó jẹ́ tó kó gbogbo tó àtọ́ní kọ́ bẹ̀rẹ̀ sí máa fọ́ gbogbo Ọjọ́ta àwọn ìyá láta. mo nígbàgbọ́ wípé tí kà bá rojọ́ ìkà kọ́ ni ó dáa. arákùnrin tí ń sọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu ẹ̀ dáadáa ẹ máa rí i pé ọmọ Yorùbá ni. mo fẹ́ fọwọ́ dẹ̀ débì kan ni o ẹni tó sọ̀rọ̀ làákàyè láàrin wọn ni mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ bàbá yìí.
Akínfálá ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ sí. Àgbẹ̀kọ̀yà o. Ìṣọ̀kan. Àgbẹ̀kọ̀yà o. Ìṣọ̀kan. Ẹnu wa nílẹ̀ Yorùbá Olódùmarè á jẹ́ kó kù. Àṣẹ. Àwọn tó nílé ayé á jẹ́ kó kù. Àṣẹ. Ẹnu Yorùbá ò tí kù ààrẹ wa. Ẹnu Yorùbá ò tí kù. Àwọn àgbààgbà Yorùbá wọn ò fọwọ́sowọ́pọ̀. Èdìrẹ́ o. Aláàfin àtọ̀ onírìṣà àárín wọn ò ń tààrà. mo sọ bẹ́ẹ̀ lọ́jọ́ sí ẹlẹ́mi mo fẹ́ dájà lé láàrin Ọọ̀ni àti Aláàfin o. Tinubu Gani Adams àárín wọn ògún tó agbòkòkògún gbogbo àwọn ọba nílẹ̀ Yorùbá ẹnu wọn ò kù. Nípa ìdí èyí ààrẹ wa Yorùbá nídìí ká lọ wẹ ègún ká lọ wẹ èpè dànù ká lọ rúbọ gidi ètùtù tó nípọn ká lọ ṣe nílẹ̀ Yorùbá. Bí wọ́n ṣe advice tèmi pé bí wọ́n ṣe gba ẹgbẹ́ OPC jẹ́ tó fọ́ tó ṣẹ́ kélékèlé ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà ká tètè ya wá wọ̀rọ̀ kọ fi ṣàkóso. òun náà ti fọ́ ọ̀rẹ́ di ó ti fọ́ ọ̀rẹ́ di. Lágbára Olódùmarè kò ní bàjẹ́. Àṣẹ. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ìfún ni. ẹ jẹ́ kí a fi eléyìí mọ níbẹ̀ o. ọ̀rọ̀ ẹgbẹ́ Àgbẹ̀kọ̀yà lẹ ti gbọ́ yìí ẹ ti máa rí pé tẹ̀tánú wà níbẹ̀ tìbínú wà níbẹ̀. ìyá mi a máa sọ̀rọ̀ kan a ní tó o bá fẹ́ rojọ́ àròfẹ́ ni ó ro mọ́ra rùkọ̀. a sì tún máa sọ̀rọ̀ kan wípé a kì í wo ọ̀rẹ́ ẹni tàbí olólùfẹ́ ẹni láwòfín. mo ní màmá kí ló dé ó ní tí èèyàn bá ń wọre èèyàn láwòfín èèyàn á máa rálẹ̀ bu ara ẹni. àwọn tó jókòó tí wọ́n ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ wọ́n pe Gani Adams ṣàkíyèsí nǹkan kan ǹjẹ́ wọ́n bá sọ̀rọ̀ ǹjẹ́ wọ́n advice ẹ̀ ǹjẹ́ wọ́n pe Sunday Igboho ṣé wọ́n pè ṣàkíyèsí my brother ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé yẹn o implications tó wà níbẹ̀ nìyí o àwọn nǹkan tó wà níbẹ̀ nìyí o tá a bá fẹ́ ṣe lóòótọ́ bó ṣe ká ṣe nìyí o ṣùgbọ́n ibi tí òye ti máa yé wípé kò sí aṣíwájú tàbí àgbà kan tí ń jà fún àwa mẹ̀kúnnù ó ní wípé n ti ń bẹ ní máìndì tiwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n sọ̀rọ̀ yẹn n ti ń bẹ ní máìndì tiwọn ó ní 2023 bí Bọ́lá Ahmed Tinubu sì fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì because Bọ́lá Tinubu ló ẹnjìníà wọn àwọn ò ní interest láti sọ̀rọ̀ tẹ́lẹ̀ Àgbẹ̀kọ̀yà ilé ń sùn wọ́n lo pílò tó tóbi fóòmù pílò wọn ó wú gan wọ́n sùn láti ọjọ́ yìí Fúlàní ń wọlé Yorùbá ISIS délẹ̀ Yorùbá Àgbẹ̀kọ̀yà tí wọ́n ń kágbádá kọ́rùn ni wọ́n ń sùn wọ́n ń na kọ́kọ́ ìgbà tí wọ́n fẹ́ wọlé orin kíná fi wọlé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa torí pé àgbẹ̀ ni wọ́n ìṣe jagunjagun. Àgbẹ̀kọ̀yà ti 1930 something 1960 something ńlá fi ń kọ̀ǹpìà wọn náà kò rí bẹ́ẹ̀. àwọn Àgbẹ̀kọ̀yà ilé ni máa ń kọ ni máa ń sọ̀rọ̀ ni máa ń pòwe pé ayé ti yí padà kò sí àgbẹ̀ tó fẹ́ kú kálukú ló fẹ́ jẹun tó ṣe nínú oko. àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ́n sọ ń pa wọn lélẹ́yìí. akéré ń bi owó ilé adàgbà níbi ọkà sàrà bọ́n bá lówó ilé délẹ̀ wọn ni ọ̀sẹ̀ àkókò mọ̀ pé mi mo kéré jù ń gbọ́ ọkà sàrà bá délé alẹ́ mi mọ́ dàgbà jù èmi ni ẹ jẹ́ ń pín. ìgbà tí ogun àti rògbòdìyàn bá wọlé sílùú wọ́n forí mù ni. ìgbà tí nǹkan ìdúnlẹ̀ bá yọjú òun náà ni wọ́n léwájú tí wọ́n jẹ́ Àgbẹ̀kọ̀yà because wọ́n dákẹ́ láti ọjọ́ yìí wọ́n sọ̀rọ̀. Gani Adams wá ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho ń sọ̀rọ̀ ìgbà yẹn ni wọ́n ẹ̀ṣẹ̀ wá mọ̀ pé àwọn fẹ́ tako ẹ̀. tó bá jẹ́ pé mi làwọn ni ókè o ẹ mọ̀ kó wa papọ̀ o Àgbẹ̀kọ̀yà tí wọ́n fẹ́ ṣe rálì Àgbẹ̀kọ̀yà Solidarity Movement ni wọ́n pera wọn àwa Àgbẹ̀kọ̀yà báyìí bóyá Àgbẹ̀kọ̀yà parapọ̀ níwá o bóyá Àgbẹ̀kọ̀yà rì níwá ni o bóyá Àgbẹ̀kọ̀yà kíní kan ni o tiwa o àwọ̀ lọ́wọ́ sí i síkè iná kí wọ́n dẹ̀ dákẹ́ mbẹ̀. láti mọ̀ pé ẹnìkan kò ní ṣe rálì àwọn ti sọ fáwọn agbófinró
ní tí wọ́n sọ ni pé àwọn ti sọ fáwọn agbófinró, àwọn ni wọ́n tán ẹnjìníà àwọn agbófinró sáwọn olóyè Sunday Igboho pẹ̀lú àwọn tó fẹ́ ṣe rálì. Bàbá tó sọ̀rọ̀ yẹn ó ti sòótọ́ ọ̀rọ̀ wípé ẹnu wa ò kò, ó láwọn ọba aládé wọ̀ bára wọn ṣe, àwọn aṣíwájú wa àtùpà wọn ò rína rínú ara wọn. Òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ńlọ sọ. Now ẹ ti wá padà sí orí ọ̀rọ̀ tí mo sọ tẹ́lẹ̀ sẹ́yìn nínú ètò tí mo ṣeré kọjá lọ. Mo pèdè kan wípé Yorùbá ò tí ì rẹ́dì. Àwọn èèyàn kan ní kí ló dé kì í ṣe ru ẹnu ru Àkàndá ló yẹ ká ti máa gbọ́rọ̀ ẹ̀ náà, agitator ni náà, òun náà ló tún wá bomi tútù sáwọn èèyàn lọ́kàn, sóòfẹ́ ká jáde ni, sóòfẹ́ ká ṣe eléyìí ni. Now òye ti ń tàn sí, ìmọ́lẹ̀ ti ń tàn